kú dédé wòyí. Olódùmarè nínú ọlá ńlá ẹ̀ á máa fi ògo ẹ̀ àti ìyìn ẹ̀ àti láborí ẹ̀ á máa fi ṣọ́ wa o. A ní ṣẹ̀ṣẹ̀ gbé, a ní ṣọ̀rọ̀ sọ, a dẹ̀ ní rìn nígbà tí ebi ń pọ̀nà o. Mo kí gbogbo àwọn èèyàn wa, mo kí aráalé, mo kí àjèjì, mo kí àwọn ìyá wa, mo kí àwọn bàbá wa, mo kí àwọn àbúrò mi, mo dẹ̀ kí àwọn ọmọ wa. Ẹ kú dédé wòyí o. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí. Torí tí èèyàn bá wà tó bá ń tanra ẹ̀ jẹ, Olódùmarè wà lórí ìtẹ́ ó mọ òótọ́ ọ̀rọ̀. Ọkàn á dẹ̀ máa sọ fún wọn náà pé nǹkan tó ń sọ irọ́ ló ń pa o. Àfi tó o bá níbẹ̀rù Ọlọ́run. Sórí nǹkan tó béèrè lọ́wọ́ mi, ó kẹ̀sọ́tún ó kẹ̀sósì. Lóòótọ́ bí ọmọ Yorùbá wà ní kéré o, àwa náà gbé nǹkan tuntun dé. Ṣùgbọ́n ilé téèyàn bá fi tọkọ ń kọ́, kọ́lékọ́lé kọ́lé sórí àpáta, kọ́lékọ́lé kọ́lé sórí àpáta, ilé ìyanrìn àbáyanrìn lọ kọ́lé. Kí ni àwọn bàbá wa kí náà rò tó fi sọ bẹ́ẹ̀? Gbogbo ilé tí olórí ẹni tó tiẹ̀ jókòó sí di ibi tán ti kàbò, òun náà ni Ọlọ́run gbà bá ṣìṣe wà. Ó ti sọ bẹ́ẹ̀. Torí gbogbo ayé pátápátá ló ti sọ pé kí lẹ̀ ń ṣe ní Nàìjíríà? Ẹ̀yin náà lẹ́lẹ́ máa gbé máṣíìnì òyìnbó wá, ẹ̀yin lẹ́lẹ́ máa ṣe báyìí. Ẹ ti lò ní Anambra, a lò lẹ́kìtì, a lò ní Ọ̀ṣun, ẹ wá ní kò ṣiṣẹ́ mọ́. Sórí kò tiẹ̀ ń ṣe pé kó jẹ́ pé ẹjọ́ ká tó dìbò ni, ìjọ́ ọ̀bọ̀ ló ní kò ṣiṣẹ́. Nǹkan tó mọlúàbí máa ṣe ni pé ẹ dá dúró, ẹ jẹ́ á lọ wádìí ẹ̀. Kí ló dé tí ò ṣiṣẹ́? Wọ́n á pàtẹ́wọ́ ń jó. Ó dèèyàn mélòó lórí tó bẹ̀rẹ̀ sí jó kiri ní Nàìjíríà láti wá gúúsù títí dé ọ̀dọ̀ wa ń bí. Ta lórí tó jáde tó nínú dùn? Bólúkákú ṣe fọwọ́ lẹ́rán nì. Gbé ìmọ̀ wọ̀lú o. Èṣù olórí méje wọ̀lú o. Fẹ́mi tó bá jẹ́ pé ó wọlé lóòótọ́, kí ni fẹ́ ṣe sí? Mo sọ ń gbà tẹ́ wá bí mo ní mi ń ṣọlọ́hun, mi ò dẹ̀ ń wo fá. Tọ́lọ́run bá ló máa débẹ̀, táwọn èèyàn náà bá ló máa débẹ̀. Àwọn nígbà tá a wà níléèwé tíṣà wa tó kọ́ wa Latin, a ní voice populi voice Dei. The voice of the people is the voice of God. Ohùn Ọlọ́run lohùn àwọn èèyàn. Bọ̀tẹ́ bá ti fi rọ́ṣẹ́ Buhari lọ. Sórí mo sọ pé kéèyàn lòun wọlé ọ̀nà dìbò fún ìyẹn kọ́ lójú kíní. Iṣẹ́ tó máa ṣe tó bá jókòó sórí ibẹ̀ yẹn tó bá wọ̀ tún báyìí tó ń wo ìwà gúúsù tó wo ìsàlẹ̀ báyìí tó ń wo Nàìjíríà mà ní. Wá fèrú gbà. Wọ́n fàbò sí announce result. Wọ́n ní ó ti dà bẹ́ẹ̀ pé ọmọ wa ni ẹ jẹ́ ó ṣe. Ọmọ ni lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká ní ìbí wo ló bẹ̀bẹ̀rẹ̀. Ẹ jẹ́ àsòótọ́ ọ̀rọ̀ kójú lè tẹ̀sù. Tó bá wọlé lóòótọ́ kí ni fẹ́ ṣe sí? Gbogbo àwọn èèyàn ló wọlé by túláàsì. Ó ṣe jó òru ló kàwé ló kà jáde. Ṣá ká máa ń ka result lóru jáde. Tó bá mọ̀ nílẹ̀ Yorùbá nǹkan tẹ́ bá ṣe nínú òkùnkùn kí ló máa ń gbẹ̀yìn? Kò yé mi o. Ọ̀rọ̀ tèmi nìyẹn. Tó bá jẹ́ pé ó wọlé lóòótọ́, kí ni ó kan tèmi mẹ́? Ọdún 4 náà ni. Ìjọ yẹn lọ́hùn tí Buhari wọlé. Ǹjẹ́ kò ti tán sí?
ọdún mẹ́jọ ó dàbí ọjọ́ mẹ́jọ ni ó ti tán. Kí ló fẹ́ ṣe nígbà tí n bá ṣẹ̀? Kí ló fẹ́ fi mí ṣe? tí ń jí owó kí ló fẹ́ fi mí ṣe? O lè ní má rìn títì, o dẹ̀ lè ní má sọ nǹkan tí n fẹ́ sọ. So ẹ má jẹ́ atanra wa jẹ bí ìyá Jímọ̀ o tó lọ sí mọ́ṣáláṣí tó ní òun ti délé ọmọ wọn ni ìyá Jímọ̀ ilé ọmọ àbó mọ bíi tí bí ìjẹsà ìgbẹ́ kò máa lọ. So ibi tí gbogbo ọ̀rọ̀ yẹn wà nìyẹn. Kò sọ̀rọ̀ bínú, ẹ sòótọ́ ọ̀rọ̀, ẹ ṣe eré kó lè dáa. A ṣe eré o kó lè dáa torí ọjọ́ ọ̀la. Wọ́n ṣe kọ́ wa nìyẹn. Ó di ó di èmi ò mọ̀ o. Ọlọ́run á kọ́ wọn mọ̀ ọ́ ṣe, Ọlọ́run á kọ́ wọn mọ̀ ọ́ sọ, Ọlọ́run á kó sínú wọn torí àlàáfíà ìlú yìí ká lè sọ̀lú dẹ̀rọ̀. Toró tọ̀rọ̀ tó gbérọ́lẹ̀ tó wá rò pé á ṣe é ṣe fún ẹ. Ẹ wo irú àwọn tó ti dárò ẹjọ́ kẹjọ́ bẹ̀yẹn láti ìgbà táyé lára yé, kí ló gbẹ̀yìn wọn? Àdúrà la máa gbà o torí àdúrà ló ń gbà, agbára kì í gbà. Ẹ jẹ́ àgbàdúrà. Gbogbo àgbáyé ló ti sọ pé kíní tẹ́lẹ̀ ṣe Nàìjíríà o, ó kù díẹ̀ káàtó. Àwa wá dé àní ó ti ṣe dandan, báyìí ló ṣe rí, báyìí ni ó ṣe rí. Bọ̀dí jọ́ kan ájọ́ kan tí Olódùmarè tó máa fi dá tiẹ̀ sílẹ̀. Ọba lánàá, ọba léni, ọba títí ayérayé. Kò pé méjì káwọn kan bẹ̀rù Ọlọ́run. Tá bá sọ àkú, bá a sọ àṣẹ kúkú sọ. Káwọn aráàlú lè sọ pé àwọn wo. Ó ní ọ̀rẹ́ kan tó máa ń ṣe ní àbìdí ẹṣin gẹ́rẹ́gú gẹ́rẹ́gú, àbìdí ẹṣin gẹ̀rẹ́gú gẹ̀rẹ́gú híhàn ló fìdí sí. Sòótọ́ ọ̀rọ̀. Èmi ò mọ nǹkan tó fẹ́ ṣe tán náà wọ́n fẹ́ sọ. Inú ètè mi ń gbọ́ o. Wọ́n ní wà ní 25% in 2/3 of Nigerian states, which means it is 24 states and Abuja. Ṣé òyìnbó èmi kọ́ ni kọ́ o, ìyẹn náà máa lọ láwọn lọ sọ, àwọn á sọ fún wa pé nǹkan tó mì ní pé àwọn kan tí ń sọ̀sọ́kúsọ, àwọn lọ́ọ̀yà ìyẹlé, lọ́ọ̀yà abèjì, àwọn lọ́ọ̀yà ìsọkúsọ, wọ́n ti sọ wọ́n ní 25% yẹn ó ti kíní àtàbújá yẹn ti wà nú ẹ̀. Ìmọ̀léèwé tó lọ o. Pé bóyìnbó náà kọ́. 25% of the 2/3 of the states of Nigeria and Abuja. Ó yá máa gbé lọ sọ́dọ̀ queen àbí king nílùú òyìnbó kán wá kà fún wa nǹkan tó ń sọ. Kó má jẹ́ pé Yorùbá English làwa fi ń translate ẹ̀, àwọn alábòsí. Ẹ jẹ́ asán bí ó ṣe yẹ kó asán kó lè rí bó ṣe yẹ kó rí. Kó tó fẹ́ jẹ àwọn tànádà. Attorney General, àwọn tànádà. Yà wọ́n lẹ́nu kẹ̀. Aláwọn aráàlú ló ti sú àwọn. Èmi kọ́ láráàlú, èmi náà kọ́ pé ó bá jẹ́ pé aláǹṣẹ́gbẹ́ tiwa. Sórí àwọn tí bá wa ṣẹgbẹ́ ọ̀tún àbẹ́gbẹ́ òsì, àwọn ló lágbára jù. Àwọn náà pọ̀ jù. Wọ́n ló ti sú àwọn. Nígbà tán ti wà títí téèyàn kan jókòó
tó ní igba ọdún, tí o mọ̀ bí Yorùbá ṣe máa ń rán ní igba ọdún kan ni. Eléyìí tó ṣe márùndínlọ́gbọ̀n ló lóun ti jókòó bẹ́ẹ̀. Ṣé wọ́n pé gbogbo bá ṣe máa ń ṣe ń jọ sí bẹ́ẹ̀ bá lẹ̀ lọ dìbò wọn kàn jókòó, bullion van ló máa kówó lọ́nu ilé wọn. Àwọn ará Èkó ní nígbà tó Ọ̀gbẹ́ni dẹ̀dẹ̀ ní ó ní ẹ máa wọlé wọ́n bá ẹ máa dìbò. Àwọn aráàlú ló sú wọn, wọ́n ní kò gbọ́dọ̀ sú wọn. Ṣé oyè ìdílé ni? Èmi kọ́ ni sọ. Àwọn èèyàn yẹn náà olú ti sú àwọn. Tó bá dẹ̀ lóhun ò gbà kó fi tipátipá lóhun jókòó lé wọn lórí. A fi gbogbo ẹlẹ́fọ́ lọ́hùn. Ṣùgbọ́n bí kò àwọn èèyàn ti ṣe wú tó sì ń re o, ó ti lóyún o. Nǹkan díẹ̀, ṣé ọ̀gbẹ́ni tó ní ká máa sanwó toll gate, ọ̀gbẹ́ni tí ò bìkítà fún ilé ìwòsàn, ọ̀gbẹ́ni tí ò bìkítà fún ilé táwọn ọmọ wa lọ ń kàwé, ọ̀gbẹ́ni tí ò wáṣẹ́ pọ́kú káwọn ọmọ yẹn lè rí nǹkan ṣe ní gbogbo local government, ó wá bọ́ ìta sí ó ń du kiri, ó ní ẹjọ́ o ẹ má bínú, ká má bínú, ìdí làbá bí, ká má bínú. Tó bá àwọn èèyàn kan tún tàn wọ́n jẹ, àbí tí wọ́n ní ọléèyàn kì í réwèlè lẹ́ẹ̀mejì, ṣùgbọ́n tó bá ṣe lẹ́ẹ̀kínní wọ́n ní tán bá tàn ẹ́ jẹ lẹ́ẹ̀kínní o lè ní pé mi ò mọ̀ pẹ́, bó tán bá tún tàn ẹ́ lẹ́ẹ̀kejì ìwọ ara ẹni ẹjọ́ ẹ dìde ńlẹ̀ o. Tí àwọn tó ti ń ṣèjọba fún wa látijọ́ yìí tó bá jẹ́ pé ìjọba wọn ó tẹ́ yín lọ́rùn, ẹ dìbò fún wọn. Tí ó bá jẹ́ pé àlàáfíà tó fámìlì ẹ látijọ́ náà ti wà ń bẹ̀ títí dèní, ẹ dìbò fún wọn. Ẹ wá ní di lọ́la o, kẹ́ bẹ̀rẹ̀ sí kégbe o, ìlú le o kò sówó lóde, ìlú le o kò sówó lóde, obìnrin ń kígbe ọkùnrin ń kígbe, kálukú ló ń kégbe owó. Sisi múra gẹ́gẹ́ ó ká ẹ mọ́lé, mo bèrè ẹ títí wọn ò jíṣẹ́ fún ẹni, irọ́ ló ń pa o, owó ló wá. Nǹkan tí aláìyá ti sọ látọjọ́ yóò nǹkan ló tún ṣẹlẹ̀. Kò sówó, kò síná, kò sómi, kò sóúnjẹ, kò sí wọn ló wọlé. Ọlọ́run á fún wa ṣe o. Ẹ̀bẹ̀ tèmi máa bẹ̀ wọ́n o, bàbá tí a ti dàgbà o, kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò lè gbà o, ẹ̀rù rẹ̀ bodò, àwa ti ṣe tọ́lọ́run wa, àwa ń kékeré, wọ́n ló wà ń kékeré ò dábìrà, ó wà ní gìrìpá, no ó wà ń kékeré ò fakọyọ, ó wà ń gìrìpá ò dábìrà, ó wá dògbò nǹkan gé òun ṣẹ́jú pàkópàkó bí akọ̀ọ̀ká, ṣé gbà yín láàárọ̀ darúgbó ń sunkún ọmọ. Àwa ti dé ilé ẹgbì, àwọn ọmọ yìí ni kán wò ó, kán lajú wọn, kán má sọ wípé nítorí pé wọ́n ṣèṣe kú, ẹni tó tiẹ̀ lóhùn ṣe náà ti ní ẹ má bínú, bá sì ṣe ni o, pé ètò òun máa ṣe ní ètò ń bọ̀ yìí o, àwọn máa ṣàtúnṣe bẹ́ẹ̀. Ẹ má jókòó lé o, torí tẹ bá jókòó lé àjẹkù yà lẹ́jẹ̀ o, and that is the truth. Ẹ bọ́ta kẹ́ dìbò yín fún ẹni tó bá wù yín. Ní kó wá dìbò fún mi o àbí kó dìbò fún èèyàn kankan, dìbò fún ẹni tó bá mọ̀ wípé eléyìí á sọ ìlú dẹ̀rọ̀.
á ṣe fọkàn tán, kò ní kówó yín jẹ fúnyàwó ẹ̀ àtọmọ ẹ̀ àti ọmọ ẹ̀ obìnrin báwọn nìkan ló ń gbé síbí gbé sọ̀hún ẹ rore o, ìgbàlà ló ń bọ̀ o, ẹ gbàrà yín là o, ẹ fi ṣàdúrà k'Ọlọ́run fún yín ní okun yẹn láti jáde kẹ́dẹ̀ dìbò yẹn. Tẹ́ bá jókòó lé, tẹ́ bá dákẹ́ tara yín á bá yín dákẹ́ o, àbí. Kò ní pé àtún láti máa tún yẹn yẹ̀ wò, òdodo ọ̀rọ̀ ni ẹ̀. Àbí torí tí o bá rò tọ̀rọ̀ tó dẹ̀ forí tó mírí kìkìkì pé kò sí nǹkan, ta ló fẹ́ jìyà ẹ̀? Ṣé ẹ̀ rí ni? Àti àwọn èèyàn tí ń gbégbèsè láti bára wọn sọ̀rọ̀. Àdúrà tèmi máa gbà ni pé kí Olódùmarè kó kó sí wọn lọ́kàn, kó má sọ di àfẹ̀mí. Torí ẹ tó bá rò wípé àfẹ̀mí ló kàn, ẹ̀tẹ́ ló ń gbẹ̀yẹn o. Jẹ́ kí àwọn èèyàn wa kán farabalẹ̀. Àgbà kì í tán lọ́jà kó rí ọmọ tuntun, àgbà kì í wà lọ́jà rárá kó rí ọmọ tuntun wọ́. Àgbà ò dẹ̀ ní tán ńlẹ̀ Yorùbá. Àwọn àgbààgbà á fojú kàn wọ́n, á finú kàn wọ́n. Tá a bá koríkorí, tá a fi kùn lukùn, tá a dẹ̀ bára wa sòótọ́ ọ̀rọ̀, á ṣe ṣe o. A lè sọ pé ọ̀n bára wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n ó kù díẹ̀. Ọjọ́ kan nínú ọ̀rọ̀ olóṣèlú ó pẹ́. Ṣé àwọn tibí yẹn náà ń wá àbọ̀rò pé ó ti lọ jókòó sí defence house, ó ti gbàgbé lé ni? Kò gbàgbé lé, òun náà ń ta pìtìpìtì. Bó ṣe máa yanjú tòkè ló máa yanjú jùlọ. Bọ̀ tí wọ́n bá lé eku méjì ńkọ́? Àákọ̀ bẹ Olódùmarè, àbọ̀tún àbòsí ẹ bára yín ṣe pọ̀. Torí àpapọ̀ ọwọ́ la fi ń sọ̀yà. Ọwọ́ kan dẹ̀kẹ̀rẹ́ kò gbégbá dórí. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Àbòsí ọ̀rọ̀ ni. Àbòsí tó bá ń wá nǹkan míì tó ń fẹ́ sọ nìkan lọ sọ. Sórí ibi tó kọ́ City Hall sí l'Ékòó yẹn ní Gbóṣeré yẹn àti Catholic Mission. Nígbà táwa kéré, ilé àwọn ọmọ Èkó kan ni. Mo rántí ńgbà yẹn àwọn Ṣàpárá Williams, àwọn Rhodes-Vivour, àwọn Dr. Adeniyi Jones, wọn nínú ilé. Then mo rántí pé ẹ̀gbọ́n màmá mi náà wọn lágbolé àwọn Brazilian quarters kan tó ń gbé mẹ́. Nígbà tó dẹ̀ sọ pé wọ́n fẹ́ kọ́ City Hall, ó di pé kí gbogbo wọn kúrò mẹ́. Ibi tó ti jáde nìyẹn. Pé eléyìí kọ̀ wá dìde. Sórí Èkó, táwọn kan bá fẹ́ fi wá ṣe ẹ̀yẹ, á ní Èkó gbolè ó gbọ̀lẹ̀. Àwọn ò mọ ìtumọ̀ ẹ̀. Ẹ̀yẹ ló rò pé àwọn ṣe. Ọ̀rọ̀ tó wà l'Ékòó tó rà kó ni mọ́ra ni. À ń léèyàn l'Ékòó. Tó bá ti dé tó kẹ́rù ẹ dé, nǹkan báyìí ló fẹ́ tà kan. Kíákíá, à wò ṣá lè rà. Torí l'Ékòó ṣe mọ̀ pé kò sílẹ̀ fún lọ ń ṣe nǹkan ọ̀gbìn àbọ̀ ń ṣe nǹkan kíní kan. Wọ́n máa kó wá síbí ni. À dẹ̀ rà. Àwọn náà á mú ìkówó wọn, á ti sápò. Èyí tó bá dẹ̀ rò pé òun ò fẹ́ lọ, á lọ ralé, á ralẹ̀, á bẹ̀rẹ̀ sí. À ń léèyàn l'Ékòó. Sórí Èkó àtijọ́, sórí ibi tó ń pè ní boundary yẹn ní Àpápá ní ibi tí Western Region ti dé. Sórí Ìdí-òro níbi Mushin yẹn ní Western Region dé. Fádèyí ní Ìkòròdú ibẹ̀ ní Western Region dé.
gbogbo bẹ̀yẹn lọ sí Ìkẹjà, sí Kòròdú, sí Ẹ̀pẹ́, sí gbogbo Lẹ́kì, máa lọ sí Badagry. Ṣé bí ọba Badagry tó ṣaláìsí yẹn, ọba Akran, ó ní finance minister ní Western Region gbà yẹn. Gbogbo Ìkẹjà torí yẹn Western Region ni, GRA yẹn Western Region ni. So but sórí a máa ń sọ kinní kan pé tí ojú ò bá tẹ̀yìn gbẹ̀tì, ojú ò ní tèkó. Níbo lẹ̀ ń gbẹ̀tì wà? End of Marina ni. Báwọn Potogí ṣe dé tán kó gbogbo ẹrù wọn dé, àwọn èèyàn wa káràkátà, olúkàkú akẹ́rù ẹ̀ wá, á mèkì owó tó fẹ́ mèkì, á dẹ̀ fẹ́ ni mọ́ra. Yẹn ni pé lénìí Èkó àti Kánò ló ń gbarú ẹ̀. Torí ìwà rí pé center of commerce náà ní Kánò. Bẹ́ẹ̀ kò ṣe jẹ́ center of commerce for the whole of West Africa. À ń léèyàn bí o. À ń léèyàn. Because ibi tá a ti ń jẹun nìyẹn. Bó bá dọ́dọ̀ àwọn ọdẹ ayin, tó bá dé gọ́tà tó débi tó ń ta nǹkan tó ń tà, ṣé wọn kì í sanwó fún ìjọba? Ṣọ́fẹ́ náà wá ń tà. Tó bá ra lé ọ̀nà ti ta gbogbo ilé wọn fún wọn. Ṣé ọ̀fẹ́ náà gbà? Ẹ má fún wọn lé, ẹ má fún wọn kinní kan. Àwọn àjèjì Èkó nísìn wọ́n ti pọ̀jọ́ ọmọ Èkó lọ. Àwa ní pé tá a bá dẹjú àrímú. Mo fẹ́ fún ẹ ní àlàyé kan. Sórí Dubai, mo ti kọ́kọ́ lọ sí Dubai kó tó di ògbóǹtagìrì tó dì í sí. Sórí ọba wọn àtàwọn ẹmẹ̀wà ẹ̀, àwọn nìkan náà ń ṣe gọ́ọ̀mẹ̀ntì wọn. Kò sẹ́ni tó wá láti ibikíbi láyé, láti Russia lọ sí Amẹ́ríkà lọ sí Nàìjíríà wọ́n kún bẹ́ẹ̀ ni tó ń ṣòwò. Ò ní bá wọn lọ tọ́jú bò ìjọba wọn. Tí Dubai ṣe rí kò sí tú tó lè pa ò lè wọ ìjọba wọn o. Ṣùgbọ́n nǹkan kí nǹkan tó fẹ́ dì tó máa mọ́rọ̀ wọ́ọ̀lù kíákíá. Wọ́n gba gbogbo èèyàn wọlé, àfẹ́yí tí Nàìjíríà ta lọ bẹ̀rẹ̀ wàhálà tiwa wọ́n ní ká má wọ bẹ̀ mọ́. Bí wọ́n ṣe lọ́wọ́ ìlú yẹn, mo rí ńgbà tó jẹ́ pé desert ní gbogbo ẹ̀. Lọ́wọ́ bó ṣe rí sí. Bọ̀ ò ní ti mú ẹ tó ò bá kí ń ṣe ọmọ wọn bọ gọ́ọ̀mẹ̀ntì wọn o. So kí ló dé? Ẹ jẹ́ káwa náà mí. Wọ́n ṣe gbé fún bàbá Àràgbèjì. Ó ní kàkà wa lóhun ti wá. Àwa náà dàgbà síkù lọ́bẹ̀ àwò pé kàkà wa máa wọn Tinubu tó ń gbé kàkà wa. Ó ní kàkà wa ni wọ́n ti wá. Mo wò pé Tinubu wo nìyẹn káwọn kàkà wa. Ó ti ẹ̀jọ́ bàbá yẹn. Bàbá Mùsùlùmí òdodo yẹn. Sàká Tinubu. Òun ló kọ́ léèwé sí number 1 Olúṣí Street. Bí bàbá yẹn ṣe máa ń rìn ní tóbi gbọ̀ngbọ̀nrọ̀gbọ̀n báyìí ni. Wọ́n wo bí wọ́n ṣe rí tí wọ́n ní bàbá ẹ̀ ni. Èmi ti lọ́ọ̀lù ẹ̀ tó tọ̀rọ̀ ibi tí mo ti hàn nílé ẹ̀ kí ló fẹ́ fi ẹ́ lé ẹ lọ ṣe kí ni? Orí ọmọ Èkó tó fi aláǹgbá sọ́wọ́. Ẹ sòótọ́. Mi ò parọ́ mọ́ náà. Àwọn tọ́jìjọba lọ́léèwé náà sọ fẹ́mi pé kí ni mò ń sọ pé àwọn primary school táwọn lọ rè ní Ìràgbìjì mo ti débẹ̀ rí. Mo tún délé ọba wọn Ìràgbìjì tí mo ti ẹ̀ ń ṣe ẹ̀yẹ kábíyèsí ní wàhálà tiwa ní àwa lásùn wọn náà wà right. But ẹ jẹ́ àsòótọ́ ọ̀rọ̀. Aláké tó wá ń fọn bí fèrè ọba ń bí níbo ló ti wá? Ó mọ ilé tán fún ilé wa Lagos State Government. Tó bá ti bọ́lẹ̀ lórí link bridge yẹn tó ti yà sọ́tún báyìí, ilé tó wà lọ́wọ́ ọ̀tún bẹ̀ níwájú omi ló ń gbé. Ṣé omi wà ní kòtò Èkìtì ibi tó ti wá? But Èkó nìyẹn. Àdẹ̀ ń bínú séèyàn kankan. Ṣùgbọ́n kọ́ máa rò pé ọ̀bọ ọ̀dàn rè ni wá là ń sọ. Àwọn á ní pé Vivour
tí ìyá ẹ̀ bá jẹ́ Ìgbò ńkọ́? Ṣé ní la ti ń fẹ́ Ìgbò ni? Patrimonial ni nílẹ̀ Yorùbá, nílẹ̀ Nàìjíríà, ọkùnrin lọmọ, orúkọ ọkùnrin lọmọ ń jẹ́, kò ń ṣe tìyá. Gómìnà Oǹdó Akérédolú, níbo ni ìyàwó ẹ̀ ti wá? Ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Gómìnà Ọ̀ṣun, ta nìyá ẹ̀? Òun tiẹ̀ tún wá gbọ́ Ìgbò. Òun kọ́ ni gómìnà wa ń sìn. Ọ̀yọ́, gómìnà Ọ̀yọ́, kí lorúkọ ìyàwó ẹ̀? Ibo ni ìyàwó ẹ̀ ti wá? Bayelsa. Ṣèyí ọmọ Bọ́lá, ọkùnrin yẹn tó ń fi gbogbo advice Èkó, ta nìyá ẹ̀? Kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé ta nìyá ẹ̀, gbó ló ti wá. So àbòsí ní gbogbo ìsọkúsọ tó ń sọ kéèyàn kan ṣe. Bàbá ẹ̀ ọmọ pópó àgùdà ni, ọmọ Rhodes-Vivour, ọmọ pópó. Ṣé pópó àgùdà ò dé wá sí mọ́lé, kò ń ṣọmọ Èkó mọ́? Ẹ̀wọ̀n fẹ́ lé awakọ̀ náà lọ nìyẹn, torí pópó àgùdà ni màmá pàpá mi ló ti wá. Àwọn tó ń kó wá láti Brazil látijọ́ ni. Ṣé mo wà ní màmá òun ṣe màmá mi mọ́? Ẹ jẹ́ àsòótọ́ ọ̀rọ̀. Kò sí tí o bá sọ tó ti sọ gbogbo ilé ìta wa, tó bá ti parọ́ kan wọ́n máa parọ́ sí, wọ́n máa parọ́ sí, wọ́n máa parọ́ sí. Tó bá yá wá pọ̀ jù ẹ lọ́rùn ẹ, àfi kẹ́ ẹ̀ ló máa lulẹ̀ gbẹ́. Ẹ jẹ́ àṣe èrè o, ẹ jẹ́ àṣe èrè o, ẹ jọ o. Nígbà tèmi kéré kò sí sórí ibi tó ṣé mo kó sọ fún ẹ pé western, a máa ń sọ ńgbà yẹn wípé Gèdègbè l'Èkó wà, Èkó ò sí lábẹ́ western region. Gbogbo Èkó ńgbà yẹn tó bá ti dé Èbúté Mẹ́ta, dé Yaba, dé padà, Èkó nìyẹn o. Láàárín Èkó tá a bá lọ gbá Tẹ́nẹ́ la máa ń pè lórí koríko. Sàmí wà ń bí, ọba wa nìyẹn lọ́la. Láti orí koríko dé ìsàlẹ̀ gangan dé campus, èèyàn kan á wá halẹ̀ mọ́ ẹ pé o ò ní jáde. Wà wá lọlé wá sọ fún àwọn màmá ẹ pé ọmọ kan ń ṣe ń halẹ̀ pé kó má jáde. Tó bá fi ìfọ́tí fún ẹ, yéyé mi pé mi sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀, Èkó àkété ilé ọgbọ́n, bó bá dúró kò ṣọ́ra oníyangi, Èkó gbàgbẹ̀rẹ̀ Èkó. Sórí àwọn tó ń dùn kú dùn tó bá ti fàfàkúfà tó ń fà. President sọ ó lè tí wọ́n bá rí ballot box tí wọ́n bá gbénú wọn, that will be the last time tí wọ́n máa gbé. Kí nìyẹn mean? Àwọn ọmọ Èkó kan jáde tilé toko, nǹkan tó bá wùn ẹ́ láti lọ dìbò ẹ jẹ́jẹ́ kó lọ́lẹ̀ ẹ̀. Tó bá dẹ̀ ti fa nǹkan ẹ tó fẹ́ fà tó lọ fa wàhálà lọ́hùn, ibi tó máa bára ẹ̀. Kò sọ́mọ ọ̀dẹ̀ lÉkòó, kò dẹ̀ sálágídí kankan tó máa sọ wọn a má jáde. Kí ló fẹ́ ṣe fún ẹ? Lẹ́yìn ikú sàréè ni. Ṣé òun ní wo tọ́wọ́ bá bà wọ́n, ẹni tó ń rò pé ó wà nkíní kò ní lè gbà wọ́n lẹ̀. Tipátipá ni pé ká má jáde. Tó bá jáde tó bá dìbò fún Sanwo-Olu, a ò ní padà. Ó kàn fọ́nu ni, ó ti fa nǹkan. A ti rìpọ́ọ̀tì ẹ o, kó mọ̀, a ti rìpọ́ọ̀tì ẹ. Tí kò bá dùndùnkúndùn bì kan kélé àgbẹ̀ o. Àti eléwì tó lọ ń kéwì tó bẹ̀rẹ̀ sí sọ pé ẹ̀yin ọmọ Èkó ẹran mú ẹran dí ẹran ju kinní kan kí Ìgbò kan má wàá ṣe kinní. Ṣé Ìgbò kì í san tax l'Èkó? Nǹkan tí ẹ fẹ́ sọ. Èmi náà ti fẹ́ súnmọ́ 18 sí láti kékeré.
sórí mọ́ṣáláṣí jímọ̀ yẹn ta ló pọ̀ jù ńbẹ̀? Àwọn Haúsá ni. Bó bá dá Gégé lénìí ta ló pọ̀ jù ńbẹ̀? Tó bá dèdè Àràbà lénìí ta ló pọ̀ jù ńbẹ̀? Tó bá lọ sí Ọbalẹ́ndé ńkọ́? Then tó bá lọ sí Ọ̀jọ́ ńkọ́? Tó bá lọ sálábà àwọn ló máa bá. Tó bá dé Sùúrùlérè ibì kan wà tó ń pè ní Calabar Street, ṣé o lé wọn bẹ̀ ni? Bó ti fẹ́ ra àgùdà ńkọ́? So kéèyàn kan máa sọ pé kíní kan, you see, ọmọ onílẹ̀ tẹ̀ jẹ́jẹ́ àjèjì á ṣe yàwùyàwù, nǹkan tó ń bá wọn jà ni. Ọmọ iléèwé yẹn ló wá ń sọ̀sọ́kùsọ, ẹ̀yin ọmọ Èkó mú wò báyìí. Sórí tó bá kúrò l'Ékòó tó bá dé Ògùn tó súnmọ́ wa jù, má bi ẹ́ pé ń bolo ti ń bọ̀, ṣé Yewa ni ẹ́ àbí Ẹ̀gbá àbí Rẹ́mọ àbí Jẹ̀bú? Tó o bá sínú kankan nu mẹ́rẹ̀ẹ̀rin yẹn àléfù lé ní á lé ẹ dànù ni. Ṣé Ògùn ni ẹ kò jìnnà sí wa o? Àbí kó wá dé sí Ọ̀yọ́ state kò ní òun ṣe Ìbàdàn, òun dẹ̀ ń ṣe Ọ̀yọ́, òun ṣe Ògbómọ̀ṣọ́, òun ṣe Òkè Ògùn, bó ló ti ń bọ̀? Then lọ sí Ọ̀ṣun láti Dòdò Òkirè, kò dé Gbọ̀ngán, kò dé Ọdẹ Òmu, kò dé Ẹdẹ, kò dé Òṣogbo, kò dé Ìkirun, kò dé Gbọ̀ngán, àbí kò dé Gbọ̀ngán kọ́, Ìlà Oòrùn Ògùn, kó wá ní báyìí ló jẹ́, àbí kó wọ Ifẹ̀. Ṣé bèbí ni lọ bá wọn parí ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀? Àwọn Ifẹ̀ ní kán kó gbogbo wọn kán máa lọ. Kábíyèsí kan ló ti gbà wọ́n sílé o. Wọ́n ná ọlẹ́rú ni wọ́n ń bẹ̀. Mo mọ ọ̀rọ̀ tá a bá wọn sọ. Ibo náà ti fún mi ní àtọ̀nà Oòduà. Àbọ̀tún àbòsí ni. Then àwọn Ìjẹ̀ṣà dá dúró tiwọn. Then kó bá wo Èkìtì nìkan ni bọ́n ṣe ń sọ̀rọ̀ ní Arámọkọ, èdè tó ń sọ l'Arámọkọ náà ń sọ ní Òmùò. Universal language is the only state ní gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ pé kò sí dialect tó yàtọ̀. Then kó lọ sí Ondo state láti ibi Ìlàjẹ wá sí Òkìtìpupa wá sí Ondo lọ́dọ̀ àwọn Ẹ̀gìn kó wá máa sọ̀rọ̀, lọ sí Àkókó, lọ sí Ọ̀wọ̀, tó bá tún kúrò lọ́wọ́ tó ti ń lọ sí ọ̀nà Edo state, wàá rí i pé èdè yẹn ti ń lọ, wọ́n ti ń sọ èdè àwọn ará Benin, Yorùbá wọn ti ń lọ. Èmi ṣe gómìnà bẹ́ẹ̀ nígbà tí ń lọ bẹ́ẹ̀, mo rò pé mo gbọ́ nǹkan tí bàbá yẹn sọ fún mi, àṣé nǹkan interpretation secretary to government mi ló sọ mí pé bàbá nǹkan tó ń sọ kọ́ ni mo translate. Bí gbogbo ẹ̀ ṣe wà nìyẹn, ẹ jẹ́ a mú sùúrù fúnra wa. Ta ló mọ̀ gbà tóun máa lọ? Olúkálùkù bọ́lọ́run ṣe dá wa, ó ní nǹkan tí wò ó bá nífẹ̀ẹ́ kéèyàn kan ṣe fún ẹ, má ṣe fún ọmọ ẹlòmíì. That's all. Professor fúnra rẹ̀ ti sọ pé bó ṣe máa rí nìyẹn. Ó mọ̀ pé àṣìṣe wà léyìí tóun ṣe ń jọ sí. Nǹkan tèmi wá ń sọ fún ni pé bí ọmọlúàbí ṣe ń ṣe wà káwọ́ òkè ni, ẹ jẹ́ a lọ tún ṣe. Nǹkan tó ń pè ní iyì nìyẹn. Ó mọ̀ pé kò sóòótọ́ ọ̀rọ̀ nú ẹ̀, pé kinní tó dàrú yẹn gbogbo ebú. Mo mọ̀ dáadáa o. Máa ń pọ́n lé gidi, ó ti ṣiṣẹ́ pẹ̀lú mi rí. Máa ń pọ́n. Ó ka dẹ́ndẹ̀ ìwé. Cambridge ló lọ o àti Oxford
the best of the colleges of the universities nílùú òyìnbó ló lọ ó wá dé ó bẹ̀rẹ̀ sí ṣe wá báṣubàṣu nǹkan tó ọmọlúwàbí máa ṣe pé I give up ẹ̀jẹ̀ àlọ́túnṣe iyì inú ẹ̀ nìyẹn ẹni tó bá dẹ̀ wọlé wá ló wá ń declare lóru ìwọ tó lọ Cambridge at Oxford Ọlọ́run má jẹ́ káwọn yẹn láwọn ayé orúkọ ẹ̀ kúrò pé ó borúkọ iléèwé àwọn jẹ́ kódà mo lè sọ fún Yakubu mi ìṣẹ́gbẹ́ kó ṣàtúnṣe kó sòótọ́ ọ̀rọ̀ kọ́lọ́run lè dáríjì that's all kọ́lọ́ túnṣe tọ́lọ́run bá dẹ̀ sọ wípé ọ̀gbẹ́ni náà ló máa di president á dì í gbogbo adé lè pàtẹ́wọ́ torí mi ti sọ pé ẹ mọ bí tẹ́ ẹ lọ tẹ́ bá ti gbé eléyìí ó ṣe tẹ́ ẹ ṣe lóru ẹ máa sá lọ ni o máa máa wò yín látòkè máa máa juwọ́ sí yín tọ́wọ́ bá ṣe wùrúwúrú tó jù bẹ́ẹ̀ kí ni mò ń retí kí lèèyàn ń retí àní ilé tẹ́ bá fi tọ́kọ́ kí ni wo. lọ́jọ́ iwájú Nàìjíríà yìí sì jẹ́ lójú yín pẹ̀lú peter adé yìí. sórí ó kù díẹ̀ káàtó ń sìn sórí èyí tó ń bọ̀ yìí tó bá ṣe yẹn dáadáa tí ò sáwọ̀ tọ́ni bá ṣe ń tẹ̀ ló ń lọ sókè lọ́hùn àá mọ̀ pé àlàáfíà yìí wà ń lù ìyẹn la máa fi máa bẹ̀rẹ̀ sí kégbe pé ẹjẹ́ àlọ́ tẹ́lẹ̀ náà ṣe kó rí bẹ́ẹ̀ ká bọ́nú àìdọ̀tí ká bọ́nú wàhálà yìí ẹni tó lọ́n bá ló máa di gbin president náà ló máa di ṣé ọ̀gá Buhari ò ti ṣe tán sí bí pé kò ní di ọ̀la ọdún mẹ́jọ ló ti fẹ́ tán sí níjọ́ náà lọ́hùn tí gbogbo ọ̀gá mi láfíà ó ti tán o ó bá padà síbi ẹ̀yẹn tó bá ń sọ pé ẹ tán síbi ẹ tán sí àwọn kan máa wò báyìí yes sir yes sir wọ́n mọ̀ pé iṣẹ́ láìpẹ́ yìí ó ń bá ti bẹ̀rẹ̀ sí kẹ́rù ẹ̀ kí lèèyàn jẹ tí ò tán. àdúrà tá à ń gbà ní pé kò ní kú àṣàṣìṣe kò dẹ̀ sẹ́gbẹ́ tó wà tí kì í ṣẹ̀ṣẹ̀ gbé gbà mí mo rò pé a ti kọ́gbọ́n because wọ́n ní kinní kan tó yìnbó ń pè ní post-mortem láti jókòó ká tún yẹ̀ wò níbo la irú ẹsẹ̀kẹsẹ̀ wo la gbé níbo irú rìnkúrìn wo la rìn irú ọpọlọ wo la fi rò ó ṣé ọpọlọ alágídí ni àbí òmùgọ̀ àwọn kan sọ̀rọ̀ títí pé ẹ má ṣe báyìí ẹ fi gbogbo Yorùbá ẹ dà wọ́n sàdánwò ọ̀nà wá bí aṣọ òfin ni mi rírú ẹ̀ rí o tá bó ṣe sọ bá a bá tún létò ayùtá ní kó ṣe tó ń kúrú tó ń ga tó ń kúrú tó ń ga ó lóun lọ ṣe demonstration lọ síbo ẹ ṣe demonstration ló fẹ́ sọ ìbò di ilé fún wa ìgbẹ́ kó máa lọ́ọ̀lù ẹ̀ ni o kó máa lọ́ọ̀lù ẹ̀ ó ti ṣe tiẹ̀ history ààrẹ kọ́ bẹ́ẹ̀ bá ìbàjẹ́ tó ṣe a sọ fún wọn pé gbogbo ilẹ̀ Yorùbá mà lẹ́ máa ń dọ̀tí wọ́n ní ká lọ jókòó já jókòó ẹ̀ ọ́ dẹ̀ ti rí àbí ṣé ẹ máa tọ́ra wa jẹ ni ṣé ọ̀ rí nǹkan tó ń ná àná nà wá bí aṣọ òfin ni wo gbogbo àwọn tó ń ṣe ẹsẹ̀ gbẹ́nsìn olúkàkùn wò bí gbúre bẹ́rì ni èmi ò mọ̀rú ẹ̀ èèyàn kan pè mí ó ní kí mo ní àná bẹ́ǹdì lélẹ́yìí àwa bẹ́ǹdì bíi tí a báyìí àwa ní wọ́n là ń lọ demonstration lọ́dọ̀ ta ni kí lè demo ilé ní ká padà sí ká lọ ṣàtúnṣe ká bára wa sòótọ́ ọ̀rọ̀ àwọn ilé tọ́wọ́n bá ṣe rántí pé níjọ́ tí mo bá ń sọ̀rọ̀ mo ní ó dá pé ìrókò tree ni pé ṣe rí ewé ìrókò bó weather ṣe ń change ewé yẹn lè máa lọ from yellow to green bọ́n ìjọ́ tẹ bá ti fi ọwọ́ kan gbòǹgbò ẹ pàrókò nìyẹn o ẹ pa igi yẹn nìyẹn o
ọlọ́run tó fẹ́ yọ wá ní ó pàkọ́ tán fún wa sí ká kọ́kọ́ jínú oorun gbìrì yẹn náà ká kọ́kọ́ lọ jókòó ká tún yẹ̀ wò tá a bá ṣe àwọn bàbá yẹn ò ní forgive wa o torí nǹkan tó ní ká ṣe kọ́ la ṣe ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe á tù lù í lára o á dá fún lù yìí o.